Orúkọ mi ni Aremo Adekunle Adegoroye tí mo jẹ́ Aare Isokan Yoruba káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. A wá síbi ilé Primate Odugbesi tí wọ́n jáde láyé. Báwo ni jẹ́ sí nígbà yẹn? Bàbá ni agbaninímọ̀ràn àgbà fún gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá, tí àwọn agbaninímọ̀ràn tó kù jẹ́ alátẹ̀lé wọn. Wọ́n dẹ̀ jẹ́ bí bàbá sí mi nídìí òṣèlú. A jọ wà nínú Interpolitical Advisory Council nígbà tí mi ṣe alága fún ìkànnú àwọn ẹgbẹ́ òṣèlú kan ní orílẹ̀-èdè Nàìjíríà. A dẹ̀ jẹ́ alájọṣepọ̀ tó jẹ́ àjọṣepọ̀ wa dán mọ́rán gẹ́gẹ́ bí bàbá àti ọmọ. Ṣùgbọ́n ikú wọn bá mi lójijì nígbà tí a máa gbọ́ pé wọ́n ṣaláìsí, torí ó dàbí nǹkan ńlá kan tó jáde lára mi. Bàbá jẹ́ èèyàn tó dáa púpọ̀ sí gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti agbo òṣèlú láti gba ayé AD, AC, ACN títí tá fi wá sí APC ńsìn. Wọ́n jẹ́ èèyàn dáadáa. Wọn kì í ṣe èèyàn tó máa ń fi igbá kan bọ̀ kan nú. Olóòótọ́ àti olódodo èèyàn ni wọ́n. Ó dà ìmọ̀ràn wọn púpọ̀ ni kò jẹ́ kí ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá kí a ti ṣe ẹsẹ̀ gbé. Bàbá ní làákàyè, wọ́n dẹ̀ mọ àgbékalẹ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n àdánù ńlá ni ikú wọn jẹ́ fún wa lásìkò yìí, torí ìgbà tí wọ́n ń túfọ̀ wọn fún wa, gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti àwọn bàbá àsàlẹ̀ àti àwọn ìyá àsàlẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá káàkiri orígun mẹ́rin àgbáyé, ẹ̀dùn ńlá ló jẹ́ fún wọn, torí pé ààyè tí wọ́n fi lẹ̀ fún wa àti dí ààyè yẹn ó máa ṣe díẹ̀. Ṣùgbọ́n kò sí ní ta lè ṣe sí bí kò ṣe pé ká gbà bí Ọlọ́run ṣe mú wá. Ṣùgbọ́n lórúkọ gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì àti Oǹdó àti gbogbo àwọn tó wà ní diaspora, a kí gbogbo ẹgbẹ́ gbogbo ẹbí Òdúpèsì pé wọ́n kú àtẹ̀mọ́ra. Ọlọ́run Olódùmarè kò ní ṣe ní ikú tẹ̀léǹtẹ̀lé. So a jẹ́ pé ìdí tí mo ṣe rò pé mo ṣe wà ń bí ìrọ̀lẹ́ yìí ni ẹ̀. Àwọn ètò tó bá tún kù gẹ́gẹ́ bí ìpàdé tí àwa ìṣọ̀kan Yorùbá fẹ́ ṣe títí di ìgbà tí wọ́n bá máa ṣètò ìsìnkú, a tún jẹ́ kí ẹ̀yin oníwèé ìròyìn wa kẹ́ máa gbọ́ àwọn ètò wa bó bá ṣe máa lọ. Ẹ ṣé gan. Thank you very much. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.